ẹ̀gbọ́n Portable ti fi gbé ta o. Ó ní ìdí rèé tí àbúrò mi fi ń ṣe wérewère. Ẹ mọ́ pa á bí ẹ ṣe pa ìyá àwọn. Àwọn ajínigbé jí akẹ́kọ̀ọ́ 3 gbé l'Ondo tí wọ́n sì ń béèrè fún 15 million naira. Ààrẹ ẹgbẹ́ Yorùbá ti sọ̀rọ̀. Ó ní ó yẹ káwọn ètò ìṣẹ̀ṣe kan ṣáájú kí ọba tó dá olóyè dọ̀bálẹ̀ níta gbangba tó fojú balẹ̀ ẹjọ́. Ẹgbẹ́ Mount Zion tún pàdánù òṣèré míì nínú fíìmù Abattoir lẹ́yìn Bàbá Gbénró. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkèláwà téńté. Bó ọmọ Ọlálọ́mí torúkọ rẹ̀ gan jẹ́ Habib Òkìkíọlá àti ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn pé òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fìyà jẹ àwọn òṣìṣẹ́ ìjọba kan tó ń ṣiṣẹ́ wọn tún ti bá ibòmíì yọ. Àwọn òṣìṣẹ́ ìjọba láti iléeṣẹ́ tó ń rí sí ààtò ìlú láti Ọ̀tà Zonal Planning Office ni a gbọ́ pé Portable àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kọjú ìjà sí lọ́jọ́rú ọjọ́ 5 oṣù kejì ọ̀sẹ̀ tó kọjá. Portable ti ké gbàjarè pé nǹkan ìbànújẹ́ ló jẹ́ fún òun pé nínú ọ̀kan lára ilé òun tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé tìpa ni ibojì ìyá òun wà. Portable ti pariwo wípé nínú ọ̀kan lára ilé òun tí ìjọba ìpínlẹ̀ Ògùn tìpa ni òun sin ìyá òun sí. Portable tó sọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan lórí ìtàkùn ayélujára Instagram sọ pé èyí jẹ́ nǹkan tó máa ń gba omijé lójú òun. Portable tún sọ nínú fọ́nrán ọ̀hún wípé òun kò bá àwọn òṣìṣẹ́ ìjọba náà jà, kódà ó ní òun sùn lọ́wọ́ nígbà tí wọ́n dé ni. Ọmọ Ọlálọ́mí sọ pé àwọn òṣìṣẹ́ ìjọba òun gbé okòwò òun ti pa, bẹ́ẹ̀ ni wọ́n tún ba ilé ọtí òun jẹ́. Portable ní káwọn òṣìṣẹ́ ìjọba na ẹ̀rí tó dájú wá láti fi ìdí ẹ̀sùn tí wọ́n fi kan òun múlẹ̀ tí ó bá dá wọn lójú bẹ́ẹ̀. Irọ́ ni wọ́n pa mọ́ mi àtàwọn ọmọ ẹ̀yìn mi. Ohun tó ń dùn mí ni pé nínú ilé tí wọ́n ti pa ni mo sin ìyá mi sí nígbà tí mo wà lọ́mọ ọdún 13. Wọ́n tún ti ilé tí mo ti máa ń ran ọ̀pọ̀ èèyàn bíi káfíńtà, télọ̀ àtàwọn èèyàn míì lọ́wọ́ yàtọ̀ sí àwọn olórin nìkan. Portable ló sọ bẹ́ẹ̀. Portable ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti tú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n fọwọ́ òfin mú sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ òun lè parọ́ òun. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọlẹ́yìn Portable 9 tí wọ́n mú àti Portable fúnra ẹ̀ ni pé wọ́n jọ fìyà jẹ Abídèmí Ọ̀nàbánjọ, Rahmon Lateef àti Akínpẹ̀lú Oyèrò tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba láti iléeṣẹ́ OGPDPA tó ń rí sí ààtò ìlú. Wọ́n ní Portable àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fẹ́ pa àwọn òṣìṣẹ́ ìjọba náà ni pẹ̀lú bí wọ́n ṣe kojú wọn tí wọ́n sì tún dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn. Ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà tí ṣe Ọjọ́bọ̀ ni wọ́n sì fi ojú ba ilé ẹjọ́, ṣùgbọ́n Portable fúnra rẹ̀ ti na pápá bora. Lẹ́yìn náà ni Portable sọ pé ṣàdédé làwọn òṣìṣẹ́ àjọ òun ya bo ilé ọtí òun tí wọ́n sì kó àwọn olórin, àwọn oníbàárà òun àtàwọn dúkìá òun míì lọ tó fi mọ́ àwọn ọkọ̀ òun kan. Gbajúgbajà olórin Zazu fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ òun ni àwọn tí wọ́n kó lọ, wọn kì í ṣe oníjàgídíjàgan. Àmọ́ kọmíṣánná iléeṣẹ́ tó ń rí sí ààtò ìlú nípínlẹ̀ Ògùn Honorable Ọlátúnjí Ọdúnlámì sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni Portable ń pa. Wàyí o, ẹ̀gbọ́n Portable obìnrin bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ Ọlálọ́mí. Wọ́n ní ẹ̀gbọ́n Portable ọ̀hún náà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà wípé kí wọ́n ràn òun lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin rẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Ògùn. Obìnrin náà tó sọ̀rọ̀ nínú fọ́nrán lórí ayélujára sọ pé òun lòun mú Portable wá sílùú Èkó. Èmi ni ẹ̀gbọ́n Portable, ọmọ 3 náà ni ìyá àwọn bí, èmi nìkan sì ni àkọ́bí. Portable dẹ̀ ń gbìyànjú, ó ń kọ orin rẹ̀, kò jalè rí. Kò sí ẹni tó rí wa tẹ́lẹ̀, àmọ́ nígbà tí Ọlọ́run bùkún Portable, ó ń ṣe fún ẹbí, ó ń ṣe fún ará. Ẹ̀gbọ́n Portable ló sọ bẹ́ẹ̀. Obìnrin yìí ti sọ̀rọ̀ kò sẹ́yìn ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Hakeem tó pe ara rẹ̀ ní ẹ̀gbọ́n Portable tó ń ṣépè nínú fọ́nrán kan tó ti sọ wípé Portable kò ní bọ́ nínú wàhálà tó wà torí kò fi owó rẹ̀ mọ ẹbí. Ó ní ọmọ àbúrò ìyá àwọn ni Hakeem jẹ́, ó sì máa ń ro ẹjọ́ Portable kiri pé kò fóun lówó. Ẹ̀gbọ́n Portable ní ọ̀rọ̀ kò rí bí Hakeem ṣe sọ torí Portable ló tọ́jú òun nígbà tóun fi ẹsẹ̀ gún nǹkan. Obìnrin náà ké gbàjarè sáwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n bá òun pe Hakeem sí ìdájọ́ torí ó ní òun lòun wà nídìí ẹsẹ̀ tó ń dùn òun. Bákan náà ló tún sọ pé Hakeem ló tún jẹ́ kí Portable kó ṣẹ ìjọba. Àwọn ajínigbé tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ 3 gbé nílùú Àkúrẹ́ tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo ti ń béèrè fún mílíọ̀nù 15 náírà látọwọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì Omísànyà lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ọdúnlámì Omísànyà sọ pé àwọn ajínigbé náà ti kàn sí mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé. Alukoro náà sọ pé àwọn akẹ́kọ̀ọ́ yìí ló ń ṣiṣẹ́ ní oko tó wà ní agbègbè pápákọ̀ òfurufú ìlú Àkúrẹ́ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé.
ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá lágbàáyé YCW ọ̀gbẹ́ni Dọ̀tun Hassan ti sọ pé ó yẹ káwọn ètò kan wáyé lọ́nà ìbílẹ̀ kí ọba Abdulsemi Ògúnjọbí olórí ilé ti orílẹ̀ Ifọ̀ tó dá olóyè Abraham Ariola dọ̀bálẹ̀ ní ìta gbangba tó fojú ba ilé ẹjọ́. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ akọ̀ròyìn kan. Ìwàsí kábíyèsí náà ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn ń sọ̀rọ̀ lé lórí káàkiri orí ìtàkùn ayélujára. Èyí sì ti mú kí ìjọba ìpínlẹ̀ Ògùn pàṣẹ pé kí orí adé náà lọ rọ́kún nílé fún oṣù 6 gbáko. Lẹ́yìn eléyìí ni kábíyèsí Ògúnjọbí tún fojú ba ilé ẹjọ́ tí adájọ́ májísírèètì sì pàṣẹ pé kí wọ́n gbé orí adé náà lọ sí ọgbà ẹ̀wọ̀n nílùú Ìlaró títí yóò fi ṣe àwọn nǹkan tí ilé ẹjọ́ ń béèrè láti gba béèlì rẹ̀. Wọ́n ní ó yẹ kí ìgbìmọ̀ lọ́balọ́ba ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Nínú ọ̀rọ̀ tí Hassan sọ, ó ní àjọ YCW bu àdùn àtẹ́lu ìwà tí kábíyèsí náà hù. Ó ní ìwà burúkú gbáà ni èyí tí kò yẹ kí ọmọlúàbí kó hù rárá. Àmọ́ a gbàgbọ́ pé ó yẹ kí ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn ti gbé ìgbìmọ̀ kan dìde lórí ọ̀rọ̀ náà torí kí ìtẹ́ ọba bá máa di nǹkan táwọn èèyàn ń tàbùkù láwùjọ. Irú ìgbésẹ̀ yìí ni kò bá ti wáyé kí ọba Ògúnjọbí tó dé ilé ẹjọ́ rárá. Bóyá láti ìgbà yẹn ni wọn ò bá ti yọ kábíyèsí náà lóyè nítorí pé kò yẹ kí orí adé sun ẹ̀wọ̀n. Àbùkù ńlá ni eléyìí jẹ́ sí ipò ọba àti ìgbìmọ̀ lọ́balọ́ba ní Nàìjíríà. Hassan ló sọ bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni yìí tún tẹ̀síwájú ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí irú ìṣẹ̀lẹ̀ báyìí yóò wáyé. Ó ní ohun tí kò dára ni pé àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba kò ní ètò tàbí ọ̀nà tí wọ́n lè lò láti bá kábíyèsí tó bá hu irú ìwà báyìí wí. Ó ní àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba tó wà ní ìpínlẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ni kò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ní gbogbo irú ìṣẹ̀lẹ̀ báyìí fi ń ṣẹlẹ̀. Ọ̀gbẹ́ni Hassan wá pè fún àgbékalẹ̀ ìwé òfin Yorùbá èyí tí yóò sọ irú ìyà tó bá tọ́ sí ẹnikẹ́ni tó bá hu irú ìwà tí kábíyèsí Ògúnjọbí hù yìí. Ó ní kò sí nǹkan tó burú nínú bí wọ́n ṣe gbé kábíyèsí náà lọ sí ilé ẹjọ́ torí bí wọ́n ṣe fìyà jẹ bàbá olóyè Abraham kò dáa rárá. Ó ní ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ọ̀rọ̀ náà. Àmọ́ nǹkan tí àwa ń sọ ni pé ó yẹ káwọn ètò ìbílẹ̀ kan ti wáyé ní orílẹ̀ Ifọ̀ gangan níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé kí ọ̀rọ̀ náà tó dé ilé ẹjọ́. Kì í ṣàṣe wípé ọba yìí ló gbé ara rẹ̀ sórí ìtẹ́. Ó yẹ kí àwọn olóyè bíi Ọ̀túnba, Olúwo, Ìyálóde, Ìyálọ́jà àtàwọn míì ti ṣe ìpàdé pọ̀ kí wọ́n sì dá ẹjọ́ tó bá yẹ fún kábíyèsí lórí ọ̀rọ̀ náà. Ààrẹ ẹgbẹ́ yìí tún sọ pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àti bí kábíyèsí Ògúnjọbí ṣe dèrò ilé ẹjọ́ ó lè lẹ́yìn. Ó ní kò sí ẹni tó mọ̀ bóyá èèwọ̀ ni irú nǹkan tó ṣẹlẹ̀ yìí jẹ́ fún orílẹ̀ Ifọ̀. Ó lè jẹ́ nǹkan tó lè fa ìṣẹ̀lẹ̀ ibi fún ìlú orílẹ̀ Ifọ̀ nítorí àpèrè ọba orílẹ̀ Ifọ̀ ní í ṣe pẹ̀lú àwọn alálẹ̀ ìlú náà. Ọ̀gbẹ́ni Hassan ṣàlàyé síwájú sí pé láti ọjọ́ tí ọba Ògúnjọbí ti gorí àpèrè, àwọn baba ńlá rẹ̀ làwọn oṣó, àjẹ́ àtàwọn alágbára àwùjọ náà ti kó gbogbo agbára wọn lé lọ́wọ́. Ààrẹ YCW ní ó sì lè jẹ́ pé kábíyèsí nìkan àtàwọn ẹbí rẹ̀ ni yóò fara gbá ohun tó bá ti di ìṣẹ̀lẹ̀ yìí jáde torí òun ló ṣẹ̀. Ó ní ìdí nìyí tí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ burúkú fi ń ṣẹlẹ̀ káàkiri láwọn ibì kan. Àjálù ńlá mìíràn tún ti wáyé nínú ẹgbẹ́ òṣèré tíátà Kristẹni Mount Zion lẹ́yìn oṣù 3 tí bàbá Gbénró kú. Bẹ́ẹ̀ bá gbàgbé Kóredé, ààrẹ tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Gbénró nínú sinimá Abattoir tí iléeṣẹ́ Mount Zion gbé jáde ló kú nínú oṣù kọkànlá ọdún 2024 tí wọ́n sì sin ní ìparí oṣù kínní ọdún yìí. Ìyàlẹ́nu sì ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ sinimá Abattoir láti gbọ́ ní ọ̀sán ọjọ́ àìkú pé gbajúmọ̀ òṣèré mìíràn nínú sinimá náà, Flora, náà tún ti dágbére fáyé. Arábìnrin Tolú Adégbóyèga tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Flora ló ti wà nílé ìwòsàn tó ti ń gba ìtọ́jú láti inú oṣù kejìlá ọdún 2024. Ìjàmbá ọkọ̀ ní Flora ní lópòpónà márosẹ̀ Ìbàdàn sí Èkó ní ọjọ́ kejì ọdún Kérésì èyí tó dá gúnlẹ̀ sílé ìwòsàn. Kódà obìnrin náà pàdánù ọ̀kan lára àwọn ìbejì tó bí lásìkò ìjàmbá náà èyí tó tún mú ẹ̀mí òun gan alára lọ. Gbogbo ayan ni àwọn dókítà sà láti du ẹ̀mí Tolú Adégbóyèga tó sì ṣe iṣẹ́ abẹ méjì, àmọ́ àìsàn ló ṣe é wò, a kò rí tọ́lọ́jọ́ ṣe. Inú sinimá Abattoir ni ọ̀pọ̀ èèyàn ti mọ Flora torí ipa takuntakun tó kó nínú sinimá náà gẹ́gẹ́ bí aṣẹ́wó tó padà yí padà tó sì fi ayé rẹ̀ fún Jésù Kristi olùgbàlà. Òye TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ sì máa fọ́lọ́. Òkèláwà téńté. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more.
Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero antiseptic herbal soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger herbal extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now.